شيخنا. dákẹ́ ó sì tó onídìí gbogbo ẹni tí Ọlọ́run bẹ lọ́dọ̀ rẹ̀ tó sì ṣẹ́kù lójú agbo yìí bá mi nawọ́ méjèèjì sókè tọ́ bá gbà pé òní jí bọ́ sọ́wọ́ ajínigbé pariwo Allahu kí n gbọ́ mi. Allah. ìjú Ọlọ́run lọ rẹ ni ojú mú vantage. Allah. ẹ kí wọn náà wà òkè lágbólé náà máa ń dákọ̀ yàn kan lè rántí rẹ. Allah. àmọ́ tó bá change dimension lónìí ó sì rí ìyanu ayọ̀ bá nà tán fọlọ́hún káriwo rẹ wá lókè kí n gbọ́ mi. Allah. ó kẹ ẹyọkan tó kù yìí mátìlì kàbí ẹ̀mí ní kàyà Musa Ọlọ́run máa ti ń bẹ lọ́wọ́ ẹ̀ ó fẹ́ bá a nàjú ọ̀rọ̀ ni. Allah. ní ìdúró rẹ àbíjòkó rẹ níbí tó bá lè pariwo ẹlẹ́kẹta yìí dáadáa ó tún ṣẹrú ayé máa pariwo Allahu kí n gbọ́ mi. Allahu akbar. lọ́sàn dúndùn onídìí kan fọ́ọ̀sì yẹn Yorùbá nàbí. sallallahu alayhi wa sallam. tani ọlọ Mẹ́kà lọ́dún tí ń bọ̀ kọ́ náwó ẹni tí ọ̀ka ṣùgbọ́n náà náwó sákàwọ́ lẹ̀. ọba Yorùbá nàbí lálàkọ́kọ́ kó o sì bára rẹ̀ Mẹdínà Yorùbá nàbí kí n gbọ́ mi. sallallahu alayhi wa sallam. ọba Yorùbá rẹ̀ lẹ́lẹ́kejì zama atani sa ilun kultu marhaban. Allah. man fadluhu fardun alayya muajjalu. Allah. ó ṣe rire fún èèyàn tó wà lágbolé tó lè sọ̀tàn púpọ̀ èso àìní rẹ̀ ọdún rà ní. Yorùbá nàbí lẹ́lẹ́kejì kí n gbọ́ mi mo dúró sí. sallallahu alayhi wa sallam. tó o bá ní sọ pé mo láṣejù ẹlẹ́kẹta yìí bá ń dìde sórí ẹsẹ̀ rẹ kó Yorùbá nàbí kó sì máa gbọ́ Mẹdínà. sallallahu alayhi wa sallam. Just sit down. Everybody sit down, please. Emike, tó bẹ́ẹ̀ òfin. Maulana Imam Al-Gambari. damallahu hayatahu. Sheikhu. Gbogbo wa tó ṣe ṣe wù wọn ò ní lọlé ọdún kù ọ́. Sheikhu. Ẹnà dádì rẹ ò ní tú lọ. Sheikhu. Bàbá mi ẹ bá máa ràn mí sínú kíbu. Bitibo. Sọ ibù dárì. Adirabi máa fi ya ẹni tí ò sínú ilé ni ò ní máa tí wọ́n ṣe ń bẹ̀. Allah. Bí n bá ní iye kan mo fẹ́ gbà nísìn aláìmọ̀kan àtàhùn yóò deny. Torí bí n ti sọ náà ni wọ́n máa ta kò mí nínú ẹ̀mí rẹ̀. Mo ti mọ̀ bẹ́ẹ̀. Mọ̀lánà Nakib al-Ashraf Sirrul Ajirat Ainul Amjadi Adama Allahu dawlatakum. Àmín. Nǹkan tá a lọ́ọ̀fù lára yín ó pọ̀. Àkọ́kọ́ ni pé ẹ káàmù ẹ̀rẹ̀ tí wọ́n ń bù. Allah. Ẹ̀rí ìtàdúgbò tí ọ̀họ́ ń bù kò ní rẹran ọdún láyé. Àmín. Torí pé ẹni tó ní bòǹtọ̀bọ̀ ọ̀dọ́ ṣe rí yóò gbàgbé ọ̀rọ̀ ànábì tó ní sàbábáká kọ́bìlà aramika. Allah. Ànábì ní lo yọ̀ǹgì rẹ̀ dáadáa kárúgbò rẹ̀ má bàa dín tọ́ mọ́ ara mẹ́lẹ́wà tí wọ́n bu yèpẹ̀ sí. Allah. Sati bu yèpẹ̀ fún mi. Lọ bí Google. Mọ̀lánà Nakib al-Ashraf. damallahu hayatahu. Mo kí kalẹ̀ yín. Ó kí bàbá wa ní bàbá Zumratul Mu'min. damallahu hayatahu. Bàbá ní fọ́. Èmi náà jẹ́ fẹ́ máa jẹ́ bàbá bìkan àmọ́ àwọn afá àdúgbò wa wọ́n pọ̀ ni. Ẹ máa jẹ́ bàbá lágége. baba lali Bẹ́ẹ̀ni mẹ́sàn-án. sọ̀hún. tọ́. Ó jẹ́ bàbá lágége ọlọ́mọ pàmùdírù fún wa. baba mujibu. Bàbá ní fọ́. Bẹ́ẹ̀ ṣe pọ̀ tóun tó wu òun ìbànújẹ́ ò ní kàn yín fa. àmín. Àmín. Kò sí ẹni tó lè bẹ̀ mí tí mo lè gbọ́ ọ̀tá yín ìjọ ọdún ní òkú kò sí ní àmọ́sọdún. Ẹ̀yin náà kàrà kọ́ gba yìí ń jọ léyàrí ni. Allah. Kò sí ìtàn ẹni tó bá ti fẹ́ràn tàn jù lágbo lẹ́sẹ̀ kéé rẹ̀ ọdún tó bá ti fẹ́ràn tàn pé ìjòkó kẹrẹ́ ràn kan fún un. agbolo ni jọliya. Tọ́dún bá ti kóṣù kan etí fún ẹ́ẹ́dì pé kò ní sùn mọ́. Yóò mọ̀ sọ mẹ́sẹ̀ bẹ́ẹ̀ dì ní. Ọ̀tá yóò ní nísìmí. Àmín. Àfáwa mínísítà Minister. Abánigbodofu. damallahu Àfáwa hayatahu. ọlọ́sàn tó dùn. Ẹ̀yà bá bá ọlọ́sàn ṣe tí bá mòròǹbó wọn ṣépè fún ni. Tọ́. Agbára síbò ní kàn yín jàre. Àmín. Ọmọ àyàn tó dáa tó lè fún ọ láǹfààní bíi Bagawy ọwọ́ àǹfọ̀nbù ó tọ́ ń bù báwùn. Tọ́. salibu ni. Wọ́n wà lọ́sì. Àfàìráyè sáré gbà mélòó lèèyàn fi ń kú. Ọwọ́ alẹ́ tí omi wá ṣe ibẹ̀ sómi. Ìwọ jẹ́ kéèyàn ó kú omi bẹ̀ kọ́ wá bẹ́ sí wo. Allah. Ọmọ pé omi yẹn sọ̀rọ̀ eléri bú. Bàbá Imam Gambari àpàdà síbò ní kàn yín. àmín. Mo kí àlùfáà wa Mudiful Yawm. Bàbá wa Sheikh Murtada Ajé. damallahu hayatahu. Àkọ́kọ́ ni pé tẹ bá fẹ́ máa jó kọ téèyàn bá sọmọ rẹ ló kọ wo èèyàn tó dáa. Wọ́n pè yàn lájẹ́ túmọ̀ bíi bóun ni o ti ní ta lóde. Yẹta. Ẹ̀yin ò ṣọ́ọ̀tì máa ń ti yín jáde. àwọn ni mo fẹ́ jọ. Lákùnrin rẹ̀ ni ẹni tó bá fẹ́ràn wọn kó ṣe ṣéwù. Sheikh
Sheikh. Aya ló ń bi ti bàbá Ìmámù Gàmbàrí ẹ̀ ní sísọ láyé. Àmín. Bàbá Lárépo kò nídìí kérò pọ̀ níbi eríire. Àmọ́ ń tó lè jẹ́ kérò pọ̀ èdè ń sọ ní yẹtù sọ̀lẹ̀. Allah. Lọ́lá níyàn tó mọ́ sí tẹni tó dáa mẹ́yẹ̀ tí bá a sá sáádì. Yes, Ad. Bagawi kọ́ ló ṣe rẹ̀ bẹ́ẹ̀. Ìjọ́ tí màmá ń dààmú. Nàkíbù sọ pé bàbá ló ṣe wàhálà là ń pariwo wàhálà yá yóò sinmi. Màmá wa nínú ilé ẹ̀ ní mọ̀nira. Àmín. Ìyá wa Amir al-Jaysh. Mo wá kí àfa wa Al-Qasimi Ọ̀ṣọ́ Hasbunallah. Adamallahu hayatahu. Alfa wa Mẹlẹ́kẹ́, bàbá wa Òfin, bàbá wa every one of you. Bàbá Lálánàmú, Kọ̀pẹ́ Fíláì, Sheikh K, bàbá wa Sheikh Abubakar, Gbogbo bàbá. bàbá Abdul, gbogbo everybody ni mo kí ń bì. Mo wá kí minister for everything. Tọ́. Minister. Adamallahu hayatahu. Amiru gbogbo Shababu. Tọ́. Àfa wa ò ní ṣòfò. Afawo ní sófò. Àfa wa Rìdọ́, bí n bá kí Rìdọ́, gbogbo mọ́tíkàsí ó bínú báwọn, bàbá lówóró ó bínú. Mo kí àfa wa Al-Gamawi. Adamallahu hayatahu. Wọ́n ní kí ojú agbo yìí kí n gba owó fún bàbá Nàkíbù. Kí ni? Wọ́n ní kí n kí Al-Gamawi àtàfà àdìdúrà nù. Kọ́bùlà ọ̀dà nǹkan kan ní ṣe yín sá. Àmín. Ọ̀là Nàbí. Mọ́lá Nàkíbù Ashraf, I love you so much. Hayatahu. And I will always love you forever. We love you too. And I know you love me too. Gaskiya. Àwọn olóyìnbó ní don't say this man is lucky until you see the end of his life. Tọ́. Kò sí prediction fẹ́yìn àbá àjẹtúmọ̀ bí ipa àtibọ̀tán rẹ̀ dà bí kárí gbẹ̀yìn rẹ̀ Amir al-Jaysh. Allah. Sheikh Kamaruddin. Ojú agbo yìí ìṣẹ́jú kan náà ní fi ṣe síkìrì ìwọ̀n àfi 5 minutes gbowó Nàkíbù. Allah. Èyí wọn gbé fún wọn. Irúgbìn ni wá ẹni tó gbìn wá ní bàbá. Filẹ̀ fún alẹ́ ọmọ tó ṣẹ̀ṣẹ̀ wọlé kéwù. Abakumullah. Ó lè mímí òun fẹ́ jọ mí. Ìwọ tó slender tèmi sanra ló fẹ́ jọ mí. Mo ń bọ̀ abẹ nẹ́nu. Sọ ma wá yìí sí bẹ́ẹ̀ yẹn. Ní lójú lọ́wọ́ ni. Òyàtọ̀ sọ́bẹ̀ tó lòun fẹ́ sin àdájẹ. Wàláhì yóò fegun kan rẹ̀ lọ́rùn. Àfáà Mudassir. Adamallahu hayatahu. Ilẹ̀ tó wà Al-Amini níyàwó ẹja ṣètò wọn. Àgbẹ̀dẹ tó rọ̀ wá làfàlà ẹ̀ máa gbàgbé wọn. Bàbá wa fàlà ẹ̀mí gígùn tó pọ̀ dáadáa ilé wọn. Àwọn tí wọ́n ti kú kò kúkú yẹ wá sí ìjọ̀nà wa. Ṣẹlẹ̀ iná ni wọ́n wà tán jìyà tán gbẹ̀san wọn. Bàbá ní gbódòfù. Àbí àlìjáànà náà ń gbádùn ní ibẹ̀ tó ń gbé. Wẹ̀rẹ̀ lẹ̀dá ó padà débi tí ń lọ. Bẹ́ẹ̀dá ò bá ti kánjú ká. Tàẹ̀dá ó sì bí Ìyàwó Sàlátì, Ìyàwó Zulkarnain tí tóbi fọ́ba. Ubangiji ọba láéláé. Arimiyahu ti gbé ṣe rẹ̀. Bí bá ṣe ń dé. Àsọ̀rọ̀ tó ní ìtumọ̀ tó sì mọ́gbọ́n la fi ń jáwọn tó ti sùn nínú ẹni sọ̀rọ̀. Ìwọ ló dẹ́hùn mi ti ń dùn létí aráyé. Jọ̀wọ́ ò lè tẹ́wọ́. Jọ̀wọ́ ṣé bí wọn náà bímọ. Jọ̀wọ́ má ṣe jẹ́ okòrò létí aráyé mọ́. Bàbá Alimatu, bàbá Kọ́dírì, bàbá Mufuti. Ìwọ ló dọ̀rùn mi ti ń dùn létí aráyé. Jọ̀wọ́ má ṣe jẹ́ okòrò létí aráyé. Màlá ilá jalla jalalu. La ilaha Ìmọ̀ ìgbẹ́ gbogbo bàbá nífọ̀. Ẹ bá ń gbé fájì kàbírà fúkú. Fájì kábírà fúkú. Ẹ̀mí kíkó tí ìfọ̀ ní lópin. Fájì kábírà fúkú. Ọlọ́run má sọ pé ó ṣe mọ́. Ọlọ́run má sọ pé ó ṣe mọ́. Nínú ayé bàbá Yakuba. Ọlọ́run má sọ pé ó ṣe mọ́. Òfin. Ọlọ́run má sọ pé ó Òfin ṣe mọ́. ẹni ṣiṣẹ́ àlìbáyé yìí. Ọlọ́run má sọ pé ó Ṣé máa kì í sí ẹ? Bàbá Yakuba. Ọlọ́run má sọ pé ó ṣe mọ́. Ó yá àlìkọ́ sí mi yóò àṣìbùdàlá. Al-Qasimi. Ó mà dé lórí rẹ̀, ó mà dé lórí rẹ̀. Kọ́símì ọ̀ṣọ́, Al-Qasimi ọ̀ṣọ́, ó mà dé lórí rẹ̀. Ó mà
máa dolo Bàbá wa jẹ́ túmọ̀ bí bàbá aṣọ́kùnrin gẹ́gẹ́. ire. Kọ́sìmì ọ̀ṣọ́. Àlì Kọ́sìmì ọ̀ṣọ́. Ó máa dolo ire. Ẹ bá ń pẹ́ fún Sheikh Al-Bagawy. Fún Sheikh Al-Bagawy. Ẹ̀mí kíkó tí kò ní lópin. Fárúlẹ̀ Ànábì. Al-Bagawy. Ẹ̀wọ́ bẹ́ẹ̀ ṣe dákẹ́ ẹ̀ lè wí dáadáa. I love you. Al-Bagawy. Báyọ̀ bá àwọn Al-Bagawy bá kọ́kọ́ rí mi. Al-Bagawy. Tó bá kọ́kọ́ rí mi, yóò ní I love you. Èmi náà ní I love you too. Allahu ya kafi. Allahu ya shafi. Allahu sallimuna. Allahu afina. Allahu ya kafi. Allahu ya shafi. Allahu sallimuna. Allahu afina. Ẹ bá ń wí pé ajé tún máa bí kò ní tẹ́. Ajé tún máa bí kò ní tẹ́. Àná ìmáàmù ìlú Ìlọrin ajé tún máa bí kò ní tẹ́. Àná ìmáàmù àgbà ìlú Ìlọrin ajé tún máa bí kò ní tẹ́. Ẹ̀mí kíkó tí kò ní lópin ajé tún máa bí kò ní tẹ́. Nǹkan ọlọ́sàn wọn náwó ni ajé tún máa bí kò ní tẹ́. Wọlé aṣọ ikú sàláàtì ọba ọlọ́sàn. Ìyàwó ọlọ́sàn. Ajẹ́túmọ̀ bí kò ní tẹ́ àbá olùkọ́. Ìyá ọlọ́sàn náwó ọlọ́sàn. Ajẹ́túmọ̀ bí kò ní tẹ́. Ẹni máa fẹ́ràn àlìkọ́sì mi ọ̀ṣọ́. Ọmọ dòdò fáyínkà. Ọmọ dò lórí rẹ̀ ẹ bá ní fún Sheikh sàláàtì. Fún Sheikh sàláàtì. Ó ṣẹ̀ṣẹ̀ jáde níjẹ̀ ẹjọ́ ni. Àbá wa sọ pé fún Sheikh sàláàtì. Fún Sheikh sàláàtì. Ìkẹ́ Olúwa tí kò ní lópin fún Sheikh sàláàtì. Nínú ọmọ ní Nàkíbù àná Fún Sheikh sàláàtì. Àmírù lè jẹ́ ìṣí sàláàtì. Fún Sheikh sàláàtì. Òwà àsìbú